má bínú àròjọ mú ṣe lókun iṣẹ́ tá fẹ́ ṣe léni pọ̀ iṣẹ́ tá fẹ́ ṣe lálẹ́ yìí pọ̀ gan ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mọ̀ akí ọba akí ìjòyè akí president akí ọ̀tọ̀kùlú ìlú akí olówó ìlú akí tálákà ìlú akí ẹni tó rí jẹ akí ẹni tí ò rí jẹ Ọlọ́run ṣàánú fún gbogbo wa a ò ní rí dààmú. My name is ADELANA ADEKUNLE Solomon, aka Talofeku Babagba one before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of punality. The only man that knows the secret of oko and punality. The only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. Ní àṣálẹ́ yìí a fẹ́ sọ̀rọ̀ lórí kókó mẹ́rin nínú program wa tí alẹ́ yìí àwọn Kristẹni ní níbẹ̀ àwọn Mùsùlùmí ní níbẹ̀ àwọn babaláwo ní níbẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ bá sọ̀rọ̀ lálẹ́ yìí yes nǹkan àkọ́kọ́ tá máa sọ̀rọ̀ lé lórí ó ní èèyàn kan ní ìlú Ìlọrin àfáà ni ó ní alábòsí ni ọba Solomoni ipe mo gbè sẹ́yìn àwọn oníṣẹ̀ṣe ó ní mi ò kì í ṣe oníṣẹ̀ṣe mi ò dẹ̀ kì í ṣe ọmọ Ìlọrin mi ò kì í ṣe ọmọ Kwara State. Point of correction, Mr. Afa. Mi ò gbè sẹ́yìn oníṣẹ̀ṣe o mi ò gbè sẹ́yìn Mùsùlùmí o mi ò gbè sẹ́yìn Kristẹni o òtítọ́ lèmi ń gbè sẹ́yìn ẹ̀ o. I come again. Mi ò gbè sẹ́yìn Mùsùlùmí o mi ò gbè sẹ́yìn Kristẹni o mi ò gbè sẹ́yìn oníṣẹ̀ṣe o òtítọ́ nìkan lèmi ń gbè sẹ́yìn ẹ̀ o. Nǹkan tí mo bá yín sọ nílùú Ìlọrin ni wípé torí wo sọ fún tí bá tún sọ̀rọ̀ Ìlọrin again wo ni o máa serve mi ní breakfast mo fẹ́ kó tètè serve mi ní breakfast ẹ̀ ló fà tó fẹ́ fi repeat ẹ̀. Mo ní constitution Nàìjíríà òfin Nàìjíríà ó fàyè gbà wípé kí ẹ̀sìn kí ẹni ẹlẹ́sìn ìbáà jẹ́ Kristẹni ìbáà jẹ́ Mùsùlùmí ìbáà jẹ́ àbáláyé kó ṣe nǹkan tó bá wùn nínú ẹ̀sìn ẹ̀ ní ìlúkílùú tó bá wà ní Nàìjíríà. Nǹkan tí mo bá yín sọ nìyẹn o. Kí ló wá dé tẹ́ fi ń gbógun ti ẹlẹ́sìn ìṣẹ̀ṣe torí pé wọ́n fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe? Nǹkan tí mo bá yín sọ nìyẹn. Nǹkan tí ẹ ń ṣe yẹn ìtẹ̀tọ́ ẹni lójú mọ́lẹ̀ ni ìyànjẹ ni. Ó ṣe ṣe kẹ́ má rẹ̀ ní bá yín sọ. Ìdí tẹ̀dẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé torí wípé ẹ mọ̀ wípé nílùú Ìlọrin ẹ pọ̀ ju àwọn oníṣẹ̀ṣe lọ àwọn oníṣẹ̀ṣe tó wà ń bẹ̀ ò pọ̀. Ọmọ ọgbọ́n mo rí tó repeat ẹ̀ ń sìn. So breakfast tẹ́ fẹ́ fún mi ẹ̀ mọ́ retí ẹ̀. Kò sí ẹ̀dá kan tó wà láyé tí a bí nínú obìnrin tí mi lè bá sòtítọ́ ọ̀rọ̀. Tí bá ti bá ẹ sọ tán ṣe nǹkan tó bá wù ẹ́. Ìyẹn ní ti èsì àfáà yẹn. Ọba àgbáyé mi ò gbè sẹ́yìn oníṣẹ̀ṣe o mi ò gbè sẹ́yìn Mùsùlùmí o mi ò gbè sẹ́yìn babaláwo o mi ò gbè sẹ́yìn Kristẹni o òtítọ́ lèmi máa ń gbè sẹ́yìn ẹ̀ o. Ẹ̀yin àwọn babaláwo ẹ̀yin àwọn oníṣẹ̀ṣe tó wà ní Ìlọrin jẹ tẹ́ ẹ bá rẹni sọ fún yín èmi ló ń sọ fún yín nísìn gbogbo ẹ̀yin àfáà Ìlọrin ẹ̀yin àwọn oníṣẹ̀ṣe tó wà ní Ìlọrin jẹ ẹ̀ ń tẹ ẹ̀tọ́ wọn lójú mọ́lẹ̀.
ẹ lọ stop ẹ jẹ́ kí ìfẹ́ jọba. Tí oníṣẹ̀ṣe bá ṣe nǹkan tí ò dá sí mùsùlùmí, màá sọ fún oníṣẹ̀ṣe wípé nǹkan tí ẹ ṣe kò dá. Bí oníṣẹ̀ṣe bá ṣe nǹkan tí ò dá fún kìrìsìtẹ́nì, màá sọ fún oníṣẹ̀ṣe pé nǹkan tó ṣe kò dá. Bí kìrìsìtẹ́nì bá ṣe nǹkan tí ò dá fún oníṣẹ̀ṣe, màá sọ fún kìrìsìtẹ́nì wípé nǹkan tẹ́ ṣe kò dá. Nǹkan tèmi wà fún nìyẹn. Mi ò gbèsè yẹn anybody o. Mi ò ní kàn kọ́ sí o. Ìyẹn èsì àfáà yẹn mo ti fún nìyẹn. So má tún máa rò wípé ìmọ̀ gbèsè yẹn àwọn oníṣẹ̀ṣe alábòsí ni mí. No. Gbogbo èèyàn ní tèmi. Christianity bí àfáà pè mí máa lọ. Mo ń tẹ expect ìjọ tẹ fẹ́ pè mí sí mọ́sálásí. Ẹ máa rí ìdíwé tí wọ́n fi máa gorí gúnlẹ̀ lọ́jọ́ náà. Allahu akbar. Allahu akbar. Rabbina wa lakal hamdu. Murahmatulahi wa barakatuh. Allahu akbar. Allahu akbar. Ìyẹn ò ní kí má débi tí fẹ́ dé. Tó ń bá tó pè mí sí ilé awo. Paripa. Pamọ́lẹ̀. Eriwo ya. Àyàgbó. Àyàtọ̀. Ìyẹn ò ní kí má débi tí mo fẹ́ dé. Tó jẹ́ Kristẹni ló pè mí. Somebody shout hallelujah. Ìfẹ́ lẹ̀sìn, ìwà lẹ̀sìn, ìfẹ́ lèmi. Ọmọ ìjọ ìfẹ́ lèmi o. Mi ò kì í ṣe Kristẹni o. Mi ò kì í ṣe Mùsùlùmí, mi ò kì í ṣe ẹ̀sìn àbáláyé o. Ọmọ ìjọ ìfẹ́ lèmi. Gbogbo ènìyàn ní tèmi. Ẹni tó bá ṣe nǹkan tí ò dá máa sọ fún pé nǹkan tí ó ń ṣe kò dá. Ìkọ́ tèmi dúró lé lórí ni. Mi ò sí lẹ́yìn anybody o. Mi ò dẹ̀ fẹ́ kẹ́ anybody sí lẹ́yìn mi. Ọlọ́run lèmi gbójúlé, ọba tó dá ayé àti ọ̀run. Òun nìkan ló lè gbèjà ẹ̀dá. Kristẹni tó bá ń fi ẹjọ́ àfáà lọ sílé ẹjọ́. Kristẹni yẹn ọ̀lẹ ni kò mọ Ọlọ́run. Ọlọ́run tó ń sìn ọ̀lẹ ni. Àfáà tó bá ń gbé Kristẹni àbí babaláwo lọ sílé ẹjọ́, ọ̀lẹ ni Ọlọ́run tí àfáà yẹn ń sìn. Ọlọ́run ẹ̀ ò lè jà. Babaláwo tó bá ń gbé àfáà tàbí Kristẹni lọ sílé ẹjọ́, Elédùmarè tó ń sìn yẹn ọ̀lẹ ni. Ènìyàn Ọlọ́run kò kí ń bá èèyàn pariwo. Ìdí nìyẹn tí mo fi sọ fún yín pé gbogbo ẹ̀yin ẹlẹ́sìn tẹ́ wà láyé fake ni gbogbo yín ẹ ò lágbára. Àti Kristẹni o, àti Mùsùlùmí o, àti aláwo, gbogbo yín pátá Ọlọ́run ò mọ̀ yín. Ara yín lẹ́ ń ṣe. Gbé Holy Center Amality. Ẹ lọ ka àwọn ànábì tó wá sáyé nínú Bíbélì nínú Kòránì. Ọlọ́run ló máa ń jà fún wọn. Wọn ò bí ẹkú kó bú ànábì. Wọn ò bí ẹkú kó bú ènìyàn. Ẹni tó bú àwọn ọmọ kéékèèké tó bú Èlíjà lọ́jọ́ kìíní àná nínú Bíbélì. Ẹranko wá láti inú igbó ya wọ́n jẹ ni. Àwọn èèyàn Ọlọ́run nìyẹn. Níbo lágbára yẹn wà? Ẹ ò mọ Ọlọ́run, Ọlọ́run ò mọ̀ yín. Ọlọ́pàá lọ́lọ́run yín. Àwọn adájọ́ lọ́lọ́run yín. Gbé Holy Center Amality. Àwọn sójà lọ́lọ́run yín nǹkan tẹ́ fi ń jà nìyẹn. Tí o bá bú wa, a máa fòfin hàn yín. Ọ̀lẹ lọ́lọ́run yín. Tó bá bú ènìyàn Ọlọ́run, kò ní ìdá tí sọ pó. Ọlọ́run ẹ gbọ́ ìgbà tó ń bú ẹ náà. Gbé ìgbà tí Áárónì àti Mẹ́ríàmù tó ń sọ̀rọ̀ òdì sí Mósè nínú Mary chapter 12 nínú Bíbélì. Bíbélì sọ wípé ọkùnrin náà Mósè ò gbọ́ ṣùgbọ́n Ọlọ́run gbọ́. Ọkùnrin náà Mósè ṣe ọlọ́kàn tútù ju gbogbo ènìyàn. Bíbélì sọ wípé Ọlọ́run pa àṣẹ wípé Áárónì, Mẹ́ríàmù wá. Tí wòlíì bá wà láàrin yín, màmá bá sọ̀rọ̀ lójú àlá tàbí lójú ìran. Mósè ìránṣẹ́ mi ò rí bẹ́ẹ̀. Èmi àti ẹjọ́ máa ń sọ̀rọ̀ kojúkojú báyìí ni. Èéṣe tí ẹ̀yin kò fi bẹ̀rù láti sọ̀rọ̀ òdì sí ìránṣẹ́ mi Mósè. Bíbélì sọ wípé ẹ̀tẹ̀ bo Mẹ́ríàmù. Níbo lágbára yẹn wà? Ẹ máa gapá òfò. Gbé jàlábíà òfò sórí. Èmi ìró ìyàwó ẹ̀ mọ́rí ó ṣe gànbọ̀ngànbọ̀n. Gbéraga òfò. Wọ́n láwọn lágbára.
I'm a Muslim. I'm a Christian. Alawo ni mí. Musulumi rádaràda ni ẹ́. Kristẹni rédèrèdè ló jẹ́. Alawo gìẹ̀lẹ̀ ni ẹ́. O lọ́lọ́hun. Ọlọ́run ò mọ̀ yín. Bí ramality. Tọ́lọ́run bá mọ̀ yín ni, Ọlọ́run ló máa jà fún yín. Ọ̀lẹ lọ́lọ́run tí ẹ ń sìn. Mo ti sọ fún yín tipẹ́ wípé Ọlọ́run tí gbogbo yín sìn ọ̀lẹ ni. Ọlọ́run tí gbogbo yín sìn tí ò lè lé kò rán ni wọlé. Gbogbo ọgbọ́n tí ẹ ní, gbogbo àdúrà òfò tí ẹ ń gbà kò lè lé kòrónà wọlé. Ó ti gbogbo yín mọ́lé. Ẹni ẹ mọ Ọlọ́run. God does not know every one of you, man. You don't know God. Tó bá yẹ pé ẹ mọ Ọlọ́run ni Ọlọ́run ló máa jà fún yín. Ẹ ní máa fi sójà fọ́nbù, ẹ ní máa fọlọ́pàá fọ́nbù, ẹ ní máa fi ẹ̀wọ̀n fọ́nbù fún èèyàn. Kò sí ẹ̀wọ̀n tó tó ẹ̀wọ̀n Ọlọ́run láyé. Kò sí ẹ̀dá tó lè fi ìyà jẹ ènìyàn tó tó Ọlọ́run láyé tẹ́ bá mọ Ọlọ́run tí ẹ ń sìn. Ìdí ni ta fi ń sọ fún yín wípé gbogbo yín ti ṣìnà. Ìfẹ́ là kó já òfin, ẹ̀sìn ra yín lóṣooṣù ọwọ́. Gbogbo ẹ̀sìn rédèrèdè tẹ́sí ẹ pátì ẹgbẹ́ ìfẹ́ wọ̀. Nǹkan tá a bá yín sọ nìyẹn. Mi ò gbè sẹ́yìn oníṣẹ̀ṣe, mi ò gbè sẹ́yìn Kristẹni, mi ò gbè sẹ́yìn Mùsùlùmí. Òtítọ́ lèmi gbè sí lẹ́yìn. Ẹni tó bá ti sọ òtítọ́ lèmi bá lọ. Àfáà, mo ti dá ẹ lóhùn o, èsì ọ̀rọ̀ ẹni yẹn. Lẹ́yìn yẹn, à ń lọ sí ọ̀dọ̀ àfáà Adépọ̀jù. Mo máa like àfáà yìí o. Adépọ̀jù. I love this àfáà. Àfáà yìí ń ka Bíbélì. Wọ́n mọ tinú tẹ̀dọ̀ Bíbélì. Àfáà yẹn bí mo ṣe ń wò yẹn, wọ́n mọ ti ṣe Kristẹni rí. Ṣùgbọ́n mo fẹ́ pe àsìfiyèsí yín sí kankan. Ó ní ẹ̀kọ́ tí ẹ kọ́ ní àwọn ibì kan. Tí mo fẹ́ ṣe àwọn correction kan sáàárín ẹ̀ tó ṣe sí kẹ́ máa mọ̀. Gbogbo ẹ̀yin pastor, àwọn ọmọ ìjọ yín tó máa ń lọ sọ́dọ̀ àfáà Adépọ̀jù yẹn, kí n bá wọn sọ̀rọ̀ ni. Bíbélì sọ wípé bí ohun ìjà ò bá dájú, ta ló fẹ́ múra ojú ogun? Ìwọ tó fẹ́ lọ fèsì ẹni tó ti ka Bíbélì nínú àti ìta tí ò mọ Bíbélì, kí ló fẹ́ lọ sọ ńbẹ̀? Gàbàgàbà ló máa wí. Ó ní obìnrin kan tó lọ sọ́dọ̀ àfáà Adépọ̀jù lọ́jọ́ mẹ́ta yìí. Ẹ̀yin pásítọ̀ ẹ máa bá àwọn ọmọ ìjọ yín sọ̀rọ̀. Tí wọ́n bá fẹ́ lọ fèsì Adépọ̀jù, pásítọ̀ tó bá mọ Bíbélì ni kó lọ. Kì í ṣe ẹ̀yin ọmọ ìjọ kúẹ́kúẹ́ tẹ́kọ̀ máa débẹ̀ tẹ́ máa wí gàbàgàbà. Ẹ fẹ́ mọ òtítọ́. Ṣùgbọ́n òtítọ́ yẹn rí wípé ó dá ẹ lójú. Ìgbà tó jẹ́ pé ẹ ò ní ka Bíbélì. Ẹ ò kí ń ka Bíbélì. Ìdámẹ́wàá lẹ lọ san ní ṣọ́ọ̀ṣì. Now, kí ni ẹ̀kọ́ tí Adépọ̀jù kọ́ tí a fẹ́ ṣe àwọn àtúnṣe kankan sí? Tó ṣe sí kó àwọn fúnra wọn máa mọ̀. Ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín kẹ́kọ̀ọ́ gbọ́. Nǹkan tí bàbá àfáà yẹn wí. Mo like lecture àfáà yẹn púpọ̀. Máà ní ẹ ti ka Bíbélì jìnnà. Mọ̀ ń bọ̀. Mi ò mọ bó ṣe ń ṣe kọ̀ǹpútà kíní yẹn. Kọ̀ǹpútà ló yẹ kí n fi sí. Ẹ jẹ́ kí n fi lecture yẹn hàn yín. Ó ní ìdíwé tó ń fi ṣe lecture yẹn. Mo fẹ́ correct kankan níbẹ̀. Mo dẹ̀ fẹ́ kẹ́ share live yìí kó lè dé ọ̀dọ̀ òun fúnra ẹ̀. Ó lè proof mi wrong tí bá ti correct ẹ̀ tán. Wọ́n ní iṣu ẹni ní tọwọ́ ẹni ìbọ̀pọ̀. Ẹ ra mà. Ẹ kalẹ̀. Àbí ẹ káàárọ̀ ni. Ẹ má bínú gbogbo ọ̀rọ̀ tá a ti ń sọ́ọ̀bọ̀ látàárọ̀ o. Ẹ̀yin náà lẹ́ni kí n máa sọ òdodo o. Òdodo sì máa ń jàyàn lára ni. Àbí bẹ́ẹ̀ kọ́ ìyá mi. Kí lorúkọ yín mà? Ẹ gbé sẹ́nu. Orúkọ mi ni Kẹ́mi Adétọ́lá. Kẹ́mi Adétọ́lá. Ṣọ́ọ̀ṣì wo? Sẹ̀lẹ̀ ni mò ń lọ. Ọkàn mi fẹ́ sọ pé CCC. Now, kí ni ìbéèrè? Ìbéèrè mi ò pọ̀. Okay. Ìbéèrè kan ṣoṣo mo fẹ́. Just one.
ìtí ò bá ṣe kejì mo rí pé ẹ ti yànnú ẹ̀. ẹ ti gbọ́ gbogbo nǹkan gbogbo níta ẹ fẹ́ béèrè gan ẹ ti rí. ẹyọ kan ṣoṣo tí mo fẹ́ béèrè. Inshallah máa dá yín lò. pé wọ́n ní Jésù òkú lórí igi àgbélébùú. bẹ́ẹ̀ ni o káwá mẹ́rin wá. ó rú mi lójú. màmá wa Kẹ́mi. sáà. ṣé tí n bá pòfẹ́ fún yín táyìn náà sì rí pé Jésù wọn kàn má gbélébùú ǹjẹ́ ẹ lè ṣe oríire kẹ́ ẹ di mùsùlùmí. kí lẹ rí sáà ní pé. tí n bá ṣàlàyé fún yín. ok sà. tí ẹ̀yin náà sì rí ní àrídájú pé bàbá wa Jésù kò kú. bẹ́ẹ̀ sì rí. lórí igi àgbélébùú. àti kódà kó jẹ́ lórí igi tó fi ń ṣe fídíò coverage on anything tá a sì rí pé kò kú àtàgbélébùú o àti òpó torí méjì ló wà òpó wà àgbélébùú wà méjèèjì ló sì wà ní Bíbélì tá a wá proof ẹ̀ pé wọn àkàn má gbélébùú wọn àgbé kọ́ tẹ́ ẹ sì rí ṣẹ́gbà Islam. ẹ sà jẹ́ kí n wo sà. kájẹ́kẹ́ mọ̀. bẹ́ẹ̀ni ẹ ṣeun. ikú oró tí ń bá kú ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ o gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa ẹ máa ṣe o torí rẹ̀ ló ṣe jìyà. ẹ dákun mo fẹ́ béèrè ìbéèrè kan ẹ̀yọ́ máa yá mi nẹ́sìn Islam sáà ṣì ní táìmù ṣé táìmù wà ṣé kí n máa bá a lọ ìdí tí n fi máa gbé lọ ni pé màmá wa ìsàfẹ́sẹ̀ wọn jẹ wá lógún o wọ́n sì fẹ́ mọ̀ ó sì yẹ kí n proof ẹ̀ torí pé kí ni Jésù já ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mi òkú sọ mí dáláyé ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye ló fi rà mí padà hallelujah. wọ́n ní Christian àwọn ò ní ìgbàgbọ́ nínú kankan àyàfi ẹ̀jẹ̀ Jésù. ìgbàgbọ́ àwọn ò dúró sórí nǹkankan àyàfi ẹ̀jẹ̀ Jésù. wọ́n sì forin sí ìgbàgbọ́ mi dúró sórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù èmi kò gbẹ́kẹ̀lé ohun kan. You can see that word. lẹ́yìn orúkọ la Jésù mo dúró lé. màmá wa náà mọ̀ àbí mo parọ́. Kristapata ilẹ̀ mìíràn. wọ́n fẹ́ kọ́ fún wa. so ó pọ̀ bẹ́ẹ̀ kódà kan tó wà wọ́n ní mo tẹríba síbi àgbélébù mo tẹríba síbi àgbélébù dáríjì mi o kò pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ fún mi láyọ̀ kí n lè wọ ìjọba ọlọ́run. now Bíbélì wa sọ̀rọ̀ kan ọjọ́ tí mo kọ́kọ́ rí ọ̀rọ̀ ẹ̀rù bà mí mo ní yé àwọn Kírísítẹ̀ máa wá dáràn báyìí o. 1 Corinthians chapter 15 ó yẹ kẹ́ ẹ ti ṣíbẹ̀ sílẹ̀. ǹjẹ́ 1 Corinthians chapter 15 ó yá. ǹjẹ́ wọ́n ní ǹjẹ́ bí a bá wàásù Kristi tí a bá ń ṣe ìwàásù nípa Jésù. ipò jíǹde kò ní òkú. ìyá àti ṣe táwọn ọkùnrin mìíràn fi wípé. ó yá o. àjíǹde òkú kò sí. kí ló dé táwọn mùsùlùmí fi sọ pé kò sájíǹde ní òkú. dáàjì. ó yá. bí àjíǹde òkú kò bá sí. bí Jésù tí ò bá jíǹde. ǹjẹ́ Kristi kò jíǹde. bí Kristi ò sí jíǹde asán ni ìgbàgbọ́ yín. asán ni ìgbàgbọ́ yín. asán sì ni ìwàásù wa pẹ̀lú. ìwàásù náà asán ni. pẹ̀lú. oh yes. àmúwa ní ẹlẹ́rìí èké fún Ọlọ́run. ẹlẹ́rìí èké lẹ jẹ́ fọ́lọ́run. nítorí àwa jẹ́rìí Ọlọ́run pé ó jí Kristi dìde ẹni tí òun kò jí dìde. bó bá ṣe pé àwọn òkú kò jíǹde a kò jí Kristi dìde. ẹ bá ń gbé títóbi fọ́lọ́run. ẹ wo first clause tẹ́ ẹ bá lọ sínú ìwé Job chapter 7 verse 9. bí àwọn sọmọ ti ń fò lọ. Bíbélì ní èèyàn ẹ gbọ́ o bí àwọn sánmọ̀ ṣe ń fò lọ tó sì parun. ẹ wo sánmọ̀ tá à ń wò yìí ṣèbí dúdú là ń wò yìí tílẹ̀ bá mọ́ kí ni ó padà dà funfun bó ṣe lè wù kó funfun tó nígbà tá a bá fi rí alẹ́ òní kí ni ó tún ṣe yóò dúdú. Bíbélì wá ní bí àwọn sánmọ̀ ṣe ń fò lọ. tí sì ń parun. yes. bẹ́ẹ̀ ni o. ẹni tí ń lọ síbi ìsà òkú.
ẹnikẹ́ni tí ó bá ti lè di òkú kì yóò padà wá sílé mọ́. ẹgbẹ́ ti tóbi fọ́lọ́run. Ẹ máa dé o. Ẹnikẹ́ni tí ó bá ti di òkú kò ní ṣe kíni, kò ní padà wá mọ́. Bí wọ́n ti ṣe ń bára wọn sọ̀rọ̀. Bíbélì wa ní it is appointed for men to die once. A ti ṣe lófin fún ọmọ ènìyàn láti kú ní ẹ̀kan ṣoṣo. A ti ṣe ní òfin Hebrew chapter 9 verse 27 fún ọmọ ẹ̀dá ènìyàn láti kú ní ẹ̀kan ṣoṣo. Lẹ́yìn ẹ̀. Bí èèyàn bá ti kú ìdájọ́ ló kàn. Lẹ́yìn ìdájọ́. Ìdájọ́. Now wọ́n wá ń rò wípé Jésù ti kú. Àwọn ẹ̀rí pọ̀ tó fi hàn pé Jésù ò tí ì kú. Number 1. Àyà fò wọ́n. Ibi tí wọ́n jókòó sí níbi tí wọ́n tó wà. upper room. Jésù wá wọlé sí wọn láàrin. Wọ́n sì ti ń sọ̀rọ̀ láàrin ara wọn. Bí wọ́n ti ń sọ̀rọ̀ láàrin ara wọn, màmá wẹ̀ kú. Jésù tìka lára rẹ̀ dúró láàrin wọn. Jésù kan wọlé sí wọn láàrin ni ẹni tí wọ́n rò wípé ó ti kú. Ó sì wí fún wọn wípé. Kábíyèsí Ọlọ́run. Sàlámù aleikum. Àlàáfíà fún yín o. Ṣùgbọ́n. Kí ló kọ́ demonstrate láàrin yẹn? Mùsùlùmí ni Jésù. Ó kọ́kọ́ náwó àlàáfíà fún wọn. Wọ́n ìsáájá aka àlẹ́dínà yorùbá bí àyàtínà fakul sàlámù aleikum. Àlàáfíà fún yín. Ṣùgbọ́n. Àyà fò wọ́n. Ẹ̀rù bà wọ́n. Wọ́n sì díjì. Wọ́n díjì. Kí ni ìtumọ̀ díjì? They became terrified. Alájà Jésù ẹ ṣeun. Wọ́n wà shocked. Kí náà fi wà shocked? Wọ́n rò pé wọ́n ṣe bí àwọn rí ìwìn òkú. Wọ́n rò pé àwọn rí òkú. Ó sì wí fún wọn wípé. They thought they were seeing a ghost. A resurrected being, a metamorphosed being, a spiritualized somebody, an angelicized being. Wọ́n rò pé àwọn rí òkú. Wọ́n wà shocked. Jésù sì wí pé. Jésù wá wò wọ́n báyìí. Èé ṣe tí ara yín kò lélẹ̀. Why are you so terrified? Èé sì ti ṣe tí ìròkúrò fi ń sọ nínú ọkàn yín. Ẹgbẹ́ tí tóbi fọlọ́. Ṣé rí bọ́n ṣe wà shocked yẹn? Jésù ti pàṣífù tó wà lọ́pọlọ wọn. Ó ń wò pé yes, ìkànnì ẹ̀ ń rò pé mo ti kú. Ẹ̀ ń roròkúrò sí mi. Kábíyèsí Ọlọ́run. Màmá wa, ẹ gbọ́dọ̀ Jésù. Èé ṣe tí ìròkúrò fi ń sọ lọ́kàn yín. Ẹ wo ọwọ́ mi. Look at that clause. Christian kan ò rí bẹ́ẹ̀ yẹn explain fún mi rí láyé rí. Pé kí ni ìròkúrò tí Jésù ń sọ yẹn? Èé ṣe tí ìròkúrò fi ń sọ ní ọkàn yín. Kí ni ìròkúrò yẹn? Ìròkúrò yẹn ni pé àwọn ti rí òkú. Wọ́n ṣe bí páwọn orí yẹn wín. Wọ́n rò páwọn rókù nínú òdì òyìnbó. Àjàyí ló pè ní wín ghost. Tí ọpọlọ rẹ̀ gbénu òkú ló yẹ kó wà ń bẹ̀. They thought they were seeing a ghost. A spirit. Òun á pè ní ìwìn kọ́ egbére ni. Ẹ wo ọwọ́ mi. Can they well accept? Jesus now said, behold my hands. Àti ẹsẹ̀ mi. Ṣé ẹ rò pé wọ́n kàn mí má gbélébùú ni? Ẹ wo ọwọ́ mi. Ẹ wo ẹsẹ̀ mi. Pé èmi ti ká lára mi ni. Ebi Jésù ọmọ ènìyàn tí mò ń bá yín gbé tẹ́lẹ̀ náà ni wọ́n èso kú. Ẹ dì mí mú. Bẹ́ẹ̀ bá rí spiriti tẹ ẹrú kù. Àfáà Adépọ̀jù, ibi tí mo fẹ́ correct nìyẹn. Scriptures tẹ́ ń kà lọ yẹn kò yé yín. Ẹ wo ọwọ́ mi. Nǹkan tó ní kí wọ́n wò lọ́wọ́ òun ni àpá ìṣó ibi tó ti kan òun. Ẹ wo ẹsẹ̀ mi. Àpá ibi tó ti kàn ló ní kí wọ́n wò. Kò sọ pé kí wọ́n wo ọwọ́ òun pé òun ò kú. Wọ́n máa fi Bible reference tì lẹ́yìn. So you will now go back to John chapter 20, verse 24 to 25 says, ṣùgbọ́n Tọ́mọ́sì, ọ̀kan nínú àwọn méjìlá tí a ń pè ní Dídímù, kò wà pẹ̀lú wọn nígbà tí Jésù dé. Nítorí náà àwọn ọmọ ẹ̀yìn ń yọ kú wí fún un pé àwa ti rí Olúwa. Ṣùgbọ́n ó wí fún wọn pé bí kò ṣe pé mo bá rí àpá ìṣó ní ọwọ́ rẹ̀, kí èmi kí ó sì fi ìka mi sí àpá ìṣó náà, kí èmi kí ó sì fi ọwọ́ mi sí ìhà rẹ̀, èmi kì yóò gbàgbọ́.
That is the answer of that your what you says. Jésù ní kí wọ́n wo ọwọ́ òun pé òun ò kú o. Ẹ má yí Bíbélì. Ẹ mọ̀ pé mi ò kì í sí nídìí irọ́. Tó bá yẹ pé ìkan tí ẹ sọ, tó bá yẹ pé Bíbélì sọ bẹ́ẹ̀, màá sọ fún yín pé Bíbélì sọ bẹ́ẹ̀. Jésù proof wípé Jésù kú. Wọ́n kàn mọ́ igi. Bíbélì tẹ́lẹ̀ Jófà sọ wípé wọ́n kàn mọ́ igi òpó igi oró. Bíbélì tí àwọn onígbàgbọ́ general sọ wípé wọ́n kàn mọ́ àgbélébù ní ọjọ́ kẹta ó jíǹde. Nígbà tó wá sọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀, ẹ̀rù bà wọ́n wípé ṣé òkú ni, ṣé ewin ni. Ó fi ọwọ́ ẹ̀ hàn wọ́n. Ibi tó ti kàn mí rèé. Àpá ẹ̀ lélẹ́yìí. Ìgbà tí Jésù máa wá, Tọ́mọ́sì ò sí ńbẹ̀. Nígbà tí Jésù wá lọ tán, àwọn ọmọlẹ́yìn Jésù wá lọ sọ fún Tọ́mọ́sì wípé àwa ti rí Jésù. Tọ́mọ́sì wá sọ wípé láì jẹ́ pé mo rí àpá ibi tó ti kàn yẹn, tí mo tẹ ọwọ́ mi bọ̀ báyìí, mi ò ní gbàgbọ́. So please sir, mo bẹ̀ yín torí Ọlọ́run ni. Tí gbogbo àgbáyé bá di Mùsùlùmí, kò gbé wa dé ìjọba ọ̀run o. Tó bá jẹ́ pé ìjọba ọ̀run exist ni o, because èmi ò gbàgbọ́ nínú ẹ̀. Tí gbogbo àgbáyé bá di Kristẹni, kò gbé wa dé ìjọba ọ̀run o. Tí gbogbo àgbáyé bá di oníṣẹ̀ṣe, kò gbé wa dé ìjọba ọ̀run o. Ìwà yẹn gangan ló máa gbé wa débẹ̀ o. Ẹ má torí tí kí àwọn èèyàn lè join ní ẹ̀sìn yín, kẹ́ máa turn ẹ̀kọ́ ìsìnmí upside down, kò lérè. Ó kàn jẹ́ wípé ẹ̀dá tí Ọlọ́run dá àwọn Kristẹni, wọ́n tẹ̀lé ọ̀rọ̀ tí Jésù sọ yẹn púpọ̀, wípé tó bá gbá ẹ létí ọ̀tún, kẹ́ yí tòsì sí wọn. Tó bá jẹ́ pé Kristẹni ló ń ṣe nǹkan tí ẹ ń ṣe yìí, ẹ máa ti rán lẹ́wọ̀n. Gbogbo preach ten preach báyìí ìjọba Nàìjíríà wò wá o. Ọlọ́pàá ń gbọ́, sójà ń gbọ́, adájọ́ ń gbọ́. Nǹkan tí ó ṣẹlẹ̀ ní Bíbélì lẹ sọ. Bíbélì proof pé Jésù kú, ó jíǹde. Nígbà tó máa dé ọ̀dọ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀, ọwọ́ kò fi ọwọ́ hàn wọ́n wípé ẹ wọ́wọ́ mi ò kú, èmi ènìyàn náà ni, kí ló dé, ìyẹn dùn jù sá. Ẹsẹ̀ tí yẹn ká ẹ preach Quran fáwọn èèyàn náà, kì í ṣe dandan kẹ́ ka Bíbélì. Tẹ́ bá dẹ̀ máa ka Bíbélì fún àwọn èèyàn láti fi kọ́ wọn. Èyí kan tó bá wà ní Bíbélì ni kẹ́ sọ, ẹ má fi kún, ẹ má yọ kúrò. But gbogbo àwọn tí mo ń rí tó wá ń bá yín, tó wá ń kẹ́kọ̀ọ́ yẹn, wọn ò ka Bíbélì. Àwọn pásítọ̀ tó dẹ̀ yẹ kó jáde, àwọn fúnra wọn ò ka Bíbélì. Torí kò sí kó tó máa fi dá yín lóhùn. Èmi tó dẹ̀ ka Bíbélì, kò jẹ́ pásítọ̀, kò jẹ́ wòlíì, kò jẹ́ àfáà ní mi. Mi ò ráyè àtọ́ á máa fèsì èèyàn kan. Nǹkan tó jẹ mí lógún ni báyé mi máa ṣe dá, bí ayé gbogbo ènìyàn máa ṣe dá lákèá mi. Because gbogbo argument tá bá bẹ̀rẹ̀ sí hágé òní sìn. Ó yá, tó bá sọ wípé ọba Solomon ló mọ Bíbélì jù àbí ló mọ Kùránì jù, kí lè rè mí? Tó bá sọ pé ẹ̀yin lẹ mọ Kùránì jù, ẹ̀yin lẹ mọ Bíbélì jù, kí lè rè wa? Kí là achievement wa? No. Let's preach love. Gbogbo ilé ìtẹ́nsẹ̀ yìí kò lè gbé wa débi kankan. Ìjà ló máa dá sílẹ̀, ọ̀tẹ̀ ló máa dá sílẹ̀, wàhálà ló máa dá sílẹ̀. Ó kàn jẹ́ wípé àwọn Kristẹni gentle kú. Ìkọ̀ tó dẹ̀ wà ní Bíbélì sọ pé ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ àwọn ọ̀tá wa. Ó ní àwọn tó bá ṣépè fún wa ká máa súre fún wọn. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín ni, ẹ jẹ́ kí àlàáfíà jọba ní Nàìjíríà. Ẹ preach love. Ọlọ́run kẹ́yìn, ẹ mọ Bíbélì, ẹ mọ Quran. Ẹ lọ sínú Bíbélì kẹ́ tọ́ka ibi tó sọ̀rọ̀ nípa ìfẹ́, kẹ́ yọ jáde fún wa, kẹ́ kọ́ wa. We want to hear. Ẹ lọ sí Quran kẹ́ sọ ibi tó sọ̀rọ̀ nípa ìfẹ́, kẹ́ kọ́ wa. Ṣùgbọ́n kẹ́ wá kó àwọn ọmọ Kristẹni, ká máa sọ fún wọn wípé
Jésù òkú o, ìkòkò bàbá ìsásùn láti fi yí ọpọlọ wọn láti fi di Mùsùlùmí kò lérè. Go and stop it. Mo gbà yín níyànjú ni o. Ó ṣe sí kẹ́ gbọ́. Ó dẹ̀ lè ṣe sí káwọn Mùsùlùmí tó wá sọ fún yín wípé ó yá ẹ competition against ẹ̀. Àwa máa tún dá yín lóhùn o. Àwa máa wá o. Kò síbi tẹ́ wá pò wá sí tẹ́ àwa ní wá o. Ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́dá bá ṣe láyé ìtàn ni lọ́la. Gbogbo wa ládẹ̀ máa gbèrè gbogbo nǹkan tá a bá ṣe. Nǹkan tí bá kà ní Bíbélì ni máa sọ jáde. Nǹkan tí bá kà ní Kòránì ni máa sọ. Mi ò ní fi kún, mi ò ní yọ kúrò. Nǹkan tí ìbá kà níbẹ̀. Ok, ṣé kèmí ní ìsìnkú wa máa sọ fún àwọn ọmọ Mùsùlùmí wípé ṣé Ọlọ́run tó sọ pé kẹ́ máa lu ìyàwó yín ṣé òun ló fẹ́ máa sìn? Nígbà tá a padà sí last of this program tẹ́ ń ṣe lọ yìí, ẹ lọ ka Bíbélì kan which is Psalm. Ẹ kí n lọ wò. Psalm kí nìyẹn? Psalm 60 kí ni? Psalm 78. Ẹ ka Bíbélì kan fáwọn ènìyàn níbẹ̀. Ẹ wá ń bèèrè lọ́wọ́ àwọn ènìyàn pé irú Ọlọ́run yẹn lè fẹ́ máa sìn. Psalm 78 verse 65. Ó kàwé pé nígbà náà ni Ọlọ́run jí bí ẹni pé lójú oorun àti bí alágbára tó ń kọ nítorí ọtí wáìnì. Ẹ wá ń sọ fún àwọn èèyàn wípé sí Ọlọ́run tó mọ ọtí yóò ló ń fẹ́ máa sìn. Jẹ́ kí lọ play ẹ̀ fún yín kó má bàa sọ pé bí ẹnu ni mo fi sọ. When I talk, I prove. Kí ló dé tó náà tó fi wá rúfin? Ta ni ṣé Jésù? Ọlọ́run ó rú òfin tó ní ká má pààyàn. Ẹ má bínú ṣé Jésù lọ. Lára ìtẹ́ ti wáì náà ni ẹ fẹ́ wá ẹ̀dẹ̀ wá. Bẹ́ẹ̀ni. Èròǹgbà yín gbà bí ọgbà pé fẹ́ wá. Ọgbà ṣebí náà lẹ fi wá. Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Now, ẹ gbọ́ Bíbélì Hebrew chapter 5 verse 7. Jésù Kristi nínú ara. Jésù Kristi nínú ara. Tí ó fi ẹkún rara. Àti kí tún ni? Àti omijé bẹ̀bẹ̀. Ó ń bẹ̀bẹ̀, ó sì gbàdúrà. Bẹ́ẹ̀ni. Tí sì ń bẹ̀bẹ̀. Tí ń gbàdúrà. Kí ló ní Jésù ṣe yẹn? Ó ń gbàdúrà lọ́wọ́ ẹni tó lè gbà á sílẹ̀ ní ọwọ́ ikú. Kábíyèsí Ọlọ́run. Lọ́wọ́ ẹni tó mọ̀ pé ó lè gba òun sílẹ̀ lọ́wọ́ ọkú. A sì gbóhùn rẹ̀ nítorí ẹ̀mí ọ̀wọ̀ rẹ̀. A sì gbàdúrà rẹ̀. Àdúrà rẹ̀ wá gbà bí ọgbà báwọn. Bíbélì la gbàdúrà rẹ̀. Màmá wa ẹ dáhùn. Àdúrà rẹ̀ wá gbà àbí ọgbà. First time tí mo ń gbọ́ ibi tẹ́ ń ká ẹ̀. Very good. Ìtumọ̀ ẹ̀ náà ni wípé Jésù bẹ̀bẹ̀ ó bẹ Ọlọ́run. Kódà wọ́n ní ogun tí ń bọ́ lára rẹ̀ ó dàbí ìró ẹ̀jẹ̀ ńlá. Bẹ́ẹ̀ni. Ìṣe ẹ̀gbọ́n rí. Ẹ̀yin làwa sọ fún yín àwa mọ̀jú yín lọ ni. Because ẹni pé Bible ó pé. Yẹlẹyẹlẹ. So. Now, Bíbélì wa sọ pé Jésù bẹ̀bẹ̀. Bíbélì náà wá sọ pé àdúrà rẹ̀ gbà. Ẹni tí ń bẹ̀bẹ̀ pé òun ò fẹ́ kú. Bíbélì wa ní àdúrà rẹ̀ ti gbà. Sótú wá kú. Rárá. Kò kú. Ẹ ṣeun gan sa. Yes ma. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Èèyàn mélòó lẹ́ ń kó bọ̀ lálẹ́? Màá try. Odidi bọ́ọ̀sì. Àwọn mélòó? Àwọn tó jiná. Màá invite àwọn Christian. Tí wọ́n jiná. Tó jẹ́ pé tá a bá wó òkè báyìí, wọ́n lè sọ gbogbo tó wà ní Genesis. Lágbára Ọlọ́run. Màá try. Alẹ́ òní ó mọ̀ dùn kẹ́. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. The last question. Now, ayọ̀ǹda yín báyẹn. Ṣùgbọ́n wùwá o, tẹ́ ẹ bá ti ródòdó, kẹ́ ẹ darapọ̀ mọ́ Islam. Ẹ sà, èmi believe pé ẹni ẹ̀dá kọ̀ọ̀kan tó bá ti mọ Ọlọ́run tó ń sìn. Irọ́ o. Both either Muslim or Christian. Màmá wa, ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Sísí èèyàn bá ti mọ Ọlọ́run tó ń sìn. Ẹni Ọlọ́run kan náà là ń sìn. Bẹ́ẹ̀ni. Nígbà náà ni Ọlọ́run jí dìde. Ọlọ́run kan náà ni. Bíbélì sọ pé Ọlọ́run jí dìde. Àní. Bí ọkùnrin alágbára tó ti mutí yó. Ṣé Ọlọ́run yẹn lẹ̀yin sìn? Ṣé Ọlọ́run yẹn lẹ̀yin sìn? Èmi ò sí Ọlọ́run tó ti mọ tí yó. Bíbélì ló sọnù Bíbélì tẹ́gbẹ́. No. Ṣé ẹ ti gbọ́? We call it
manipulate náà máa ń pè. Ọ̀rọ̀ tí wọ́n lò níbẹ̀ yẹn Psalm 78 verse 65. Ẹ gbọ́ nǹkan tí Bíbélì kọ síbẹ̀ o. Nígbà náà ni Ọlọ́run jí bí ẹni pé lójú oorun àti bí alágbára tí ń kọ nítorí ọtí wáìnì, ó sì kọlu àwọn ọ̀tá rẹ̀ lẹ́yìn, ó sọ wọ́n di ẹ̀gàn títí láéláé. Wọ́n yá ọ̀rọ̀ yẹn lò ní. Ìṣe ló dàbí ìgbà tó yẹ pé kí n sọ pé ọba Solomoni lejú bí kìnìún. Àyálò èdè ni, kì í ṣe pé wọ́n sọ pé Ọlọ́run gangan mọ ọtí. Ọlọ́run sì jí. Nígbà náà ni Ọlọ́run sì jí bí ẹni pé lójú oorun, bí ẹni pé lójú oorun àti bí alágbára tí ń kọ nítorí ọtí wáìnì. Wọ́n yá ọ̀rọ̀ yẹn lò ní. Wọ́n sọ pé Ọlọ́run mọ ọtí. Please afa, mo bẹ̀ yín ni o. Tí ẹ bá gbọ́, ó máa ṣe gbogbo Nàìjíríà láǹfààní. Tí ẹ ò bá gbọ́, ó máa tún ṣe wá láǹfààní. Bọ́tí nǹkan tí mo rí wípé ó dájú tí a bá máa ṣe àti Kristẹni àti Mùsùlùmí ni wípé ká ṣe nǹkan tó lè ṣe kíni, tó lè kó gbogbo wa pọ̀ sójú kan, tá lè máa fi nífẹ̀ẹ́ ara wa. Mo ti kó lọ́dọ̀ yín sà, nǹkan tó fẹ́ bá yín sọ nìyẹn. God bless you. Tí nǹkan tí mo bá dẹ̀ sọ kẹ̀ tó bá dẹ̀ ní èsì, ẹ lè fèsì sí o. Màá dá yín lóhùn. Èmi ò wá bá yín jà o. Mi ò dẹ̀ wá bá yín argue. But I'm here to tell you the truth and to tell the Christianity that nǹkan tí ẹ sọ yìí o àti gbogbo Mùsùlùmí wípé nǹkan tí ẹ sọ yìí kọ́ o. Ẹ ò mọ̀ nípa nǹkan tí ẹ sọ, ẹ kàn sọ ni o. Wípé wọn ò pa Jésù, pé Jésù sọ pé ọwọ́ mi nìyí, ẹsẹ̀ mi nìyí, mi ò kú, ènìyàn bíi titi ẹni mi no. Ọwọ́ mi ibi tó ń kàn lélẹ́yìí ló ń sọ. Mo dẹ̀ mú reference ẹ̀ jáde láti inú John chapter 20 verse 24 to 19. Ibi tí Thomas ti sọ wípé láì jẹ́ pé òun tọwọ́ bọ ibi tó ti kàn án mọ́ àgbélébù, láì jẹ́ pé òun tọwọ́ bọ ihò ibi tó ti kàn yẹn pé òun ò ní gbàgbọ́. Ibi tí reference ẹ̀ wà ní ibi tí reference ẹ̀ wà wípé Jésù kú, ó jíǹde kú lọ́jọ́ kẹta according to the Bible. Gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. So that is it. Now mo ń lọ sọ́dọ̀ àwọn babaláwo. Yeah. Ẹ rí i pé mo sọ pé iṣẹ́ mi pọ̀ lálẹ́. Tá bá ti kó lọ́dọ̀ babaláwo, à ń lọ sọ́dọ̀ Bàbá Kọ́lá Olóòtú àti Jàkí Àgbàlagbà Oyè Saheed Òṣùpá. So báyìí ọ̀dọ̀ àwọn babaláwo là ń lọ. Ó ní fídíò kan tó wà níbí. Yes, sir. Ó ní fídíò kan tó wà níbí tó ń fẹ́ tá máa ṣiṣẹ́ lé lálẹ́. Ebi ọba kì í pààyàn. Èèyàn kì í lálàá fún òun sùn òun ládé lórí mu. Kí wọ́n dẹ̀ káràlú wá dọ́jà dáadé fún òun. Ìwọ tó bá jẹ́ Christian tó jẹ́ Muslim, níjọ́ tó bá ti rò pé òun lọ sípò ọba, ó ti mọ̀ wípé òun lọ darapọ̀ mọ́ níṣẹ̀ṣe nìyẹn. Àfihàn. Ebi ọba kì í pààyàn. Èèyàn kì í lálàá fún òun sùn òun ládé lórí mu. Kí wọ́n dẹ̀ káràlú wá dọ́jà dáadé fún òun. Ìwọ tó bá jẹ́ Christian tó jẹ́ Muslim, níjọ́ tó bá ti rò pé òun lọ sípò ọba, ó ti mọ̀ wípé òun lọ darapọ̀ mọ́ níṣẹ̀ṣe nìyẹn. Àfihàn bá àfin ni ilé òòṣà ni kì í ṣe church, kì í ṣe mọ́sálásí. Ìmáàmù kan náà fẹ́ jẹ níbẹ̀. Nǹkan tí àwọn bá ń ṣe ọgbọ́n nìyẹn, ṣé tó fẹ́ pa ìṣẹ̀ṣe rẹ́? Because àáfà ò lè kú mọ́ṣáláṣí ń sìn, káwọn oníṣẹ̀ṣe lọ síbẹ̀ kan náà wọn máa sìnkú àáfà. Ẹni bá rí pé ohun tó ń ṣe ń dò bàtẹ́ ọlọ́run kó má ṣòkò yọjú. Ẹ farabalẹ̀ wo fídíò yẹn dáadáa o. Ní ìgbà tí wọ́n fẹ́ ṣe òfin yẹn, wọ́n pe gbogbo wa sí ilé ìgbìmọ̀ aṣòfin l'Ábẹ́òkúta. Wípé òfin táwọn fẹ́ ṣe yìí, àwọn fẹ́ ṣe public hearing. A dẹ̀ débẹ̀, a sọ fún wọn wípé nǹkan tí wọ́n fẹ́ ṣe yẹn wípé àwa ò lòdì sí o. Ṣùgbọ́n àbùkù tí ẹ fẹ́ máa ta àwọn oníṣẹ̀ṣe làwa lòdì sí. Nígbà yẹn wọ́n sọ pé àwọn fẹ́ ṣe òfin wípé nítorí wípé wọ́n sọ pé wọ́n ń gé orí ọba, tó bá fẹ́ sìnkú ọba, wọ́n ń gé ẹsẹ̀ ọba, wọ́n ń pín ọba káàkiri, irú ẹ̀ náà ló ní ìbára sọ. Pé ọba tó kú
tí wọ́n ń ṣe àwọn ètùtù ẹ̀ tí wọ́n wá dáná sísàlẹ̀ tí wọ́n gbé òun sókè tí wọ́n dáná sí ní ìsàlẹ̀ ń bí tí wọ́n pé ọba ń yáná irú iná wo lọba ń yá. irọ́ pátápátá ni èyí jẹ́ a dẹ̀ ń sọ fún wọn ní ilé ìgbìmọ̀ àti pé àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe kò sí nǹkan tí a fẹ́ ṣe pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn nítorí pé nǹkan tí ẹ mọ̀ tẹ́ ẹ̀ rárí dájú ẹ̀ òun ni ẹ̀ ń sọ. ọba tó bá dẹ̀ mọ̀ wípé wọ́n ti sìnkú ọba ẹgbẹ́ òun ní ojú òun rí yálà kóun tó jọba àbígbà tóun wà lórípò ọba kó jáde síta kó wá sọ wọ́n yẹn ń sìnkú ọba tó fi rí pé ṣe ló ń gé orí ọba tó ń gé ẹsẹ̀ ọba gbogbo àwọn ìtòdẹ̀kù ń bẹ̀ wọ́n sọ pé ẹni tó bá lòdì sí àwọn nǹkan tí wọ́n sọ yìí o ìjìyà báyìí ló máa jẹ́ fún un ìjìyà báyìí ló máa ṣe kinní kan fún un ẹni tí ọ̀rọ̀ yìí ò kan ẹni tí ọ̀rọ̀ ó sì kú ọba tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tí ò bá kàn kó má lọ síbẹ̀ o nítorí pé wọ́n rí i pé ṣe làwọn kọ̀ọ̀kan ṣe náà máa ń lo àǹfààní yẹn tí wọ́n fi ń jalè tí wọ́n fi ń fọ́lé onílé ibi tó bá ti jẹ́ ọba tó bá ti ṣètùtù nígbà tí ọba bá wàjà ibẹ̀ náà ló máa gbé ọba lọ tó ti máa lọ ṣe ètùtù ọba tó máa sin ọba síbẹ̀ ibẹ̀ náà lòun náà ti máa júbà nítorí pé wọn ò rí ibi tó sin ọba sí yẹn kì í ṣe gbé ọ̀nà ló lè dé ojú òṣì yẹn òun náà ṣe ń sọ wípé wọ́n ń gorí ọba wọ́n ń gẹ́sẹ̀ ọba wọ́n ń so ọba kan sókè ọba kan yáná wọ́n ní ọba ń yáná nígbẹ̀yìn tó ti kú inú àwọn ọba fẹ́ yá nígbà tó ti kú irọ́ pátápátá náà pa tàbí èèyàn tó sọ wípé ṣé wọn ò ní lè rán ọmọ lọ ṣe agùnbánirọ̀ ṣé náà ọmọ tiwa náà wà nílùú bòmíì tó lọ ṣe agùnbánirọ̀ níbẹ̀ báwo la ṣe máa gbọ́ títọ́ fọmọ wa rúbọ nítorí ọba kan fẹ́ jẹ káwọn náà má ṣe wẹ̀ lọ́dọ̀ tiwa nígbà yìí ẹni tí ọmọ ẹ̀ bá ti lọ ṣe agùnbánirọ̀ nílùú kan rí tí ọmọ ẹ̀ tó disappear tọmọ ẹ̀ di àwátì tí wọn ò rí tọ́ ni wọ́n fi ṣe ètùtù ọba kóun náà jáde kó wá sọ ìlú yẹn fún wa à á lọ sí ìlú yẹn à á lọ béèrè nǹkan tó ṣẹlẹ̀ láti lè jẹ́ kó mọ̀ wípé àwa oníṣẹ̀ṣe à ń jẹ ẹran èèyàn kò sẹ́ni tó máa ṣí ìṣàṣọ ọbẹ̀ tó máa bá ẹran èèyàn bẹ̀ kó ń jẹ́ àmáṣẹ̀ ní ẹran ọba. ebi ọba kì í pààyàn èèyàn kì í lára pé òun sùn òun ládé lórí kí wọn dẹ káràlú wá dọdẹ dáadé fóun rárá. ìwọ tó bá jẹ́ Christian tó jẹ́ Muslim nítorí tó bá ti rò pé òun lọ sípò ọba ó ti mọ̀ wípé òun lọ darapọ̀ mọ́ oníṣẹ̀ṣe nìyẹn ó bẹ̀ ti mọ̀ pé nǹkan tó bá ń ṣe ń bẹ̀ ó lẹ́tọ̀ọ́ láti ṣe gbogbo òrìṣà tó bá bọ́ ń bẹ̀ gbọ́dọ̀ bọ́ gbogbo ojúbọ tó bá lọ gbọ́dọ̀ lọ tó bá wá débẹ̀ tó bá rí pé nǹkan yẹn ò tẹ́ ẹlẹ́rìí ò lè ṣe ipá ò rajà ipá ò tà á tètè ya tún jáde kúrò bẹ́ẹ̀ kó padà sẹ́sìn tó ti ń sìn because àáfà ò lè kú mọ́ṣáláṣí ń sìn káwọn oníṣẹ̀ṣe lọ síbẹ̀ kó náà wọn máa sìnkú àáfà bishop pope wọn ò lè kú wọ́n sọ pé àwọn oníṣẹ̀ṣe wọn lọ sìnkú wọn. ẹ jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ nítorí gbangba la wà yìí àwọn ẹbí àwọn ìdílé ọba ló ń dà wà láàmú nílùú. à ń gbọ́ pé wọ́n lọ ń kóra àwọn jọ síbì kan wọ́n lọ ń sáìnì ìwé kan wípé wọ́n ti lẹ́tọ̀ọ́ pé tẹ́ bá bá ti kú pé kò sí ìwé kan tí ọba kan sáìnì níbì kan wọn tàbí ẹnìkan ní sáìnì tó bá tako nǹkan tó wà ní òfin yìí ó fọ́ ìjì òfin yẹn òṣìṣẹ́ aburúgé òfin ni ìyẹn túmọ̀ sí pé ẹ̀sìn ìṣẹ̀ṣe yìí gbogbo lẹ̀ ń bájà kì í ṣe pé wọ́n fẹ́ sìnkú ilẹ̀ ń bájà nǹkan tí àwọn bá ń ṣe ọgbọ́n nìyẹn ṣé tó fẹ́ pa ìṣẹ̀ṣe rẹ́ kí ni wọ́n ń ṣe ní pèbí ìgbélé ló ń ṣe ní pèbí wọ́n á dẹ̀ máa ṣe ájú oríṣiríṣi fọ́ba wọ́n á máa kọ́ ọba ní ẹ̀kọ́ oríṣiríṣi ibẹ̀ ni àwọn ti ń parọ́ wípé ìpèbí yẹn wọ́n ti máa ń fún àwọn wọ́n máa ní kọ́ bá jẹ ọkọ̀ èèyàn irọ́ pátápátá ni ṣùgbọ́n ájú oríṣiríṣi náà máa ṣe fún ọba ìlú bẹ̀ ní ìpèbí yẹn ni oṣó ti máa kí ibẹ̀ làjẹ́ ti máa kí ẹlẹ́bọ lóògùn ibẹ̀ ló ti máa kí ibẹ̀ ni kírísítẹ́nì imam ibẹ̀ ló ti máa kí ibẹ̀ ni bíṣọ̀pù ti máa wá kí gbogbo ìgbà yẹn ní gbogbo àwọn èèyàn máa ti máa kí tó máa mọ̀ gẹ́gẹ́ bí ọba tó máa ṣe kábíyèsí fún bẹ̀. so bẹ́ẹ̀ ìjọba abẹ́jú náà ṣe ní pèbí yẹn irọ́ pátápátá ni àfẹnú tó bá màdàrú lọ òun ni wọn ṣe ń ṣe dáadáa. ìlànà ẹ̀sìn náà la fi ṣe nígbà tí ọba yẹn wàjà wọ́n jẹ́ kí àwọn ẹlẹ́sìn ìmàlẹ́ wọ́n jẹ́ kó ṣe prayer wọ́n jẹ́ kí àwọn kírísítẹ̀ wọ́n jẹ́ kó ṣe prayer nígbà tó dẹ̀ yà àwọn oníṣẹ̀ṣe wọ́n dẹ̀ gbé òkú yẹn wọ́n dẹ̀ ṣe gbogbo ètò tó máa ṣe pápátá nígbà tó dẹ̀ ṣe ṣe ẹ̀kọ́ wà ní òfin yẹn wọ́n ní ètò tó máa ṣe tí nígbà tó máa fi sìnkú yẹn tàbí nígbà tó máa fi jòkó ẹ̀ nù ṣùgbọ́n aspect jíju òkú yẹn nù òun làwọn ti ìlú àgùrá òun náà tẹ̀lé ṣùgbọ́n wọn ò wá jù nù nígbà tó parí gbogbo ètò tó máa ṣe tó ṣe gbẹ wọ́n á ń dofa cups yẹn sí ọwọ́ àwọn ẹbí ẹ̀ pé kọ́ dẹ̀ lọ sí
nígbà tí wọ́n gbé dé àwọn kírísítẹ́nì náà kọ́kọ́ wọlé tí wọ́n ṣàdúrà kó tó di pa àbẹ̀rẹ̀ ètùtù ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé ọba gbogbo ìlú ni a fún àwọn mùsùlùmí láyè pé kí wọ́n wá ṣàdúrà sí i kí wọ́n bá gbé débi tí a ti fẹ́ sí ni àwọn fi ṣàdúrà tí wọn kó tó di pé àgbésítẹ́ ṣó ti yé náà bí àárín yẹn ṣe rí nìyẹn. tó lù gbàgbóra kíní kan ló dájú o ò lè jọba o ò lè jẹ àgùrà gbàgbóra láì jẹ́ kó jẹ́ muslim ẹlẹ́sìn máàlì nìkan ó lè jọba gbàgbóra láti ṣẹ̀báyé. àkọ́kọ́ ni pé ó ní iye ìdílé tó ń jọba ní gbàgbóra àwọn ìdílé tó ń jọba yìí nítorí pé gbogbo wọn ti di ẹlẹ́sìn mùsùlùmí ni o tá a bá rí èyí tó jẹ́ kírísítẹ̀ nínú àwọn ìdílé yẹn tó bá kàn tá a pé àárín yẹn là ń sọ pé tí wọ́n bá rìn bó ṣe kọ́ rìn tí wọ́n dá fatifá bá mu àjọba gbàgbóra o tá a bá rí inú ọmọ ìdílé ọba tó jẹ́ pé oníṣẹ̀ṣe ni kódà kó jẹ́ babaláwo tó ń fifá jẹun ni tó ń fifá ṣe iṣẹ́ tí wọ́n bá mú ní ọba àjọba gbàgbóra ò kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí o a máa sọ wípé bóyá ìdílé ẹlẹ́sìn kan bó ṣe yí àwọn náà ni nítorí pé mùsùlùmí ni wọ́n àwọn tó dẹ̀ bí wọn ìran wọn mùsùlùmí ni wọ́n ṣó ti yé náà kí ó tó di pọ́n gba ẹ̀sìn láti ń jọba ní gbàgbóra. fún ọdún ìṣẹ̀ṣe àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe tí wọ́n yà sọ́tọ̀ ní Ogun State August 20 tí ó dẹ̀ jẹ́ fún public holiday níjọ́ yẹn a dúpẹ́ lọ́wọ́ wọn nígbà tí wọ́n kọ́kọ́ announce òfin yẹn towards the election nígbà tó ń ṣe campaign inú bí àwa oníṣẹ̀ṣe sí wọn kí ni nǹkan tó fa ìbínú oníṣẹ̀ṣe yàtọ̀ sí àwọn oníṣègùn àwọn alternate medical practitioners wọ́n yàtọ̀ sí àwọn traditional worshippers nínú àwọn alternate medical practitioners yẹn wọ́n ní Christian nínú wọn wọ́n ní Muslim nínú wọn oríṣiríṣi èèyàn ló kóra jọ síbẹ̀ nítorí iṣẹ́ òòjọ́ wọn iṣẹ́ tó fi ń jẹun nìyẹn they are professionals they are herbal practitioners they are not traditional worshippers ó wá jẹ́ ibi tó ti pè wọ́n sí cultural center l'Abẹ́òkúta ibẹ̀ ni governor kan pronounce kìíní yẹn dùn àwọn oníṣẹ̀ṣe gbogbo oníṣẹ̀ṣe Ògùn state ló dùn ó ní àwọn tó ń pèlè oníṣẹ̀ṣe ni wọ́n lọ fún public hearing nígbà tó fẹ́ pass òfin tá à ń sọ yìí ní House of Assembly àdèmú àdírẹ́sì wa sílẹ̀ fún wọn àmú fóònù nọ́mbà wa sílẹ̀ fún wọn à ń ṣèpàdé l'Abẹ́òkúta à ń ṣe kò sẹ́ni tó mọ̀ so bí àwọn kan bá dẹ̀ ń kóra jọ tó náà wọn oníṣẹ̀ṣe aláṣìṣe ni wọ́n ìṣe oníṣẹ̀ṣe. ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ gbọ́ nǹkan ẹsẹ̀ ẹ gbọ́ gbogbo program yẹn point méjì mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ṣe ti rí ìdí tí ìjọba fi ń fà yín sẹ́yìn ṣe rí ẹ̀sùn tó fi ń kàn yín bàbá kan sọ̀rọ̀ níbẹ̀ lẹ́ẹ̀kan ó ní àwọn ọmọ wọn tó ń bá lọ sí àgùnbánirọ̀ ní àwọn ìlú kan pé wọ́n fi wọ́n ṣètùtù allegation kọ́kọ́ nìyẹn allegation èkejì wọ́n ní àwọn kan gbàgbọ́ wípé wọ́n máa jẹ ọkàn ọba ṣùgbọ́n ọba tó sọ̀rọ̀ yìí ó ní irọ́ ni pé kò rí bẹ́ẹ̀ ọba tó because irú àwa yìí láti kékeré ni mo ti máa ń gbọ́ wípé ọba tó bá fẹ́ jẹ wípé ọba tó tẹ̀lé máa jẹ ọkàn ẹ̀ tẹ́ bá wá sọ wípé irọ́ ni kí ló fà á tẹ́ fi máa ń ṣèdè tí ọba bá kú mo mọ̀ wípé ẹni lè dáhùn question yẹn tí èsì bá dẹ̀ wà kẹ́yìn oníṣẹ̀ṣe kẹ́ dá wa lóhùn àmọ̀ràn mo fún àwa oníṣẹ̀ṣe ẹ̀yin oníṣẹ̀ṣe ni wípé we need to modernize something ayé ọ̀làjú la wà ní ìgbà ayé àwọn bàbá wa ojú dúdú
àwọn nǹkan tí àwọn bàbá yẹn máa ṣe tó máa ṣe gbé ẹni tó bá try ẹ̀ nísìnyí ẹ̀wọ̀n ló máa kú sí. Kí ló fà á tí olóyè kan tàbí ọba bá kú láàrin ìlú? Why are you say dey? Kí lẹ fẹ́ ṣe láàrin yẹn tẹ́ fi ṣe dey tẹ́ fi ti gbogbo àwọn èèyàn mọ́lé pé kó má bọ̀ ẹ̀ta? Láì jẹ́ pé ẹ modernize àwọn kọ̀ọ̀kan nínú ìṣẹ̀ṣe, àwọn nǹkan wọ̀nyí náà wọ́n máa lo against yín níwájú ìjọba, because government see ìṣẹ̀ṣe as a killer. Nígbà tẹ́ máa tún sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹ sọ wípé oníṣègùn ó yàtọ̀ sí oníṣẹ̀ṣe. Àwọn àgbàkẹ́ sọ wípé kárìn kápọ̀ yíyẹni yẹni, tí ẹ bá ń ya ara yín ẹ ò lè pọ̀. Oníṣègùn, olóró, oníṣẹ̀ṣe, oníṣàngó, ọlọ́ya, gbogbo yín pátá ojú kan lẹ́wà. Ẹ tún ya ara yín, ẹ ò pọ̀, ẹ tún ya ara yín. Ṣé ẹ rò pé Mùsùlùmí ẹyọ kan ló wà ní? But we call all of them Muslim. Ṣé ẹ rò pé Christian ẹyọ kan ló wà ní? We call all of them Christianity. Ṣé ìmúra mi jọ ti àwọn Pentecostal? But we are all Christian. Ẹ lọ kọ́ bọ́n ṣe ń fìmọ̀ ṣọ̀kan. Àwọn kankan, àwọn nǹkan pọ̀ tí ẹ gbọ́dọ̀ ṣe àtúnṣe sí nínú ìṣẹ̀ṣe kí ẹ tún lè tó ẹgbẹ́, kí ẹ tún lè bá àwọn ará iwájú bí àpẹẹrẹ. Ṣé rí the way tẹ́ fi ń ṣe orò, kẹ́ máa ṣèdè mọ́ àwọn ènìyàn yẹn, ẹ lọ kánṣu ẹ̀ pátápátá. Kọ́ máa ṣe ìkan láàrin ìlú kẹ́ sọ pé ẹ ń ṣèdè. That thing, nǹkan tó rọ̀ mọ́ pọ̀, because tí ò bá jẹ́ pé ẹ fẹ́ ṣe ìkan burúkú, kí ló tẹ́ fi ń ṣèdè mọ́ àwọn ènìyàn? Ẹni tó fẹ́ lọ ṣe exam ní school ẹ máa ṣèdè mọ́, àbí? Ẹni tó fẹ́ dákú nínú ilé tó yẹ kó rọ̀ṣẹ̀ lọ sí hospital, wọn ni wọ́n ti ṣèdè, wọn ò lè gbé jáde. You need to cancel that one. Gbogbo nǹkan tí ẹ bá ti ń ṣe, ẹ jẹ́ kó ṣe fídíò, kó wà openly. Anything, something secret, there is evil beside it. Gbogbo meeting táwọn pastor ń ṣe, tó máa sọ pé pastor meeting lẹ́yìn church, jìbìtì náà fẹ́ lọ ṣe fáwọn ọmọ ìjọ. Gbogbo ìpàdé tí àwọn àfáà ń ṣe lẹ́yìn tí àwọn ọmọ ilé kéwú bá ti lọ, tó sọ pé ìpàdé àfáà, jìbìtì náà fẹ́ ṣe níbẹ̀ bó ṣe fẹ́ gbá àwọn ọmọ ìjọ. Ẹ̀yin aláwo náà ẹ ní pàdé titi yín, but anything tó bá ti concern fún gbogbo ìlú, tẹ́ máa wá sọ wípé woo woo woo, tewúrẹ́ bá sọnù kẹ́ wá o, tágùtàn bá sọnù kẹ́ wá, ṣùgbọ́n tọ́mọ ènìyàn bá sọnù kẹ́ má wá. Kí lẹ fẹ́ ṣe? You need to do some modernize in your religion, whether you like it or not. Àìjẹ́ bẹ́ẹ̀, nǹkan tí àwọn Christian àti Musulumi máa lo against yín nìyẹn, wípé ẹ ń pààyàn. Because èmi tó sọ̀rọ̀ yìí láti kékeré mi mo ti gbọ́ wípé ọba tó bá fẹ́ jẹ, ọba tó bá máa jẹ tẹ̀lé, ọba tó fẹ́ jẹ yẹn máa jẹ ẹ̀dọ̀, wọ́n máa yan ẹ̀dọ̀ ọba yẹn. Ọba tó kọ́kọ́ ti jẹ wọ́n máa yan ẹ̀dọ̀ ẹ̀ títí ọba mi máa fi wá gorí oyè. Ọba tó gorí oyè yẹn ẹ̀dọ̀ ọba yẹn ló máa wá jẹ. Wọ́n máa sọ pé kí ló ń jẹ o, mò ń jọba, kí ló ń jẹ o, mò ń jọba. Gbogbo Yorùbá ló dẹ̀ gbọ́ kí ni ẹ̀ tó dẹ̀ mọ̀. Òun lẹ́yìn wá sọ fún wa sí pé irọ́ ni. Wá ìjẹsẹ̀ wá ń ṣèdè tọ́ba bá kú. Inú mi máa dùn tí babaláwo kan bá lè jáde tó bá lè dáhùn question yẹn. You need to modernize your religion. That is my advice for you. Àwọn ibi tẹ́ bá rí wípé àwọn èèyàn ń lo against yín, ẹ lọ modernize ẹ kẹ́ wá nǹkan míì fi síbẹ̀.
especially òde tẹ́ máa ń ṣe yẹn ẹ lọ cancel ẹ̀ because nǹkan tó rọ̀ mọ́ ká máa ṣèdè pọ̀ ẹni tó bá wo fẹ̀rẹ̀ ọjọ́ àfọ́ fẹ̀rẹ̀ ẹ má jáde o. You need to cancel it. Ó tún ní nǹkan tẹ́ máa ń ṣe tó lè da omi àlàáfíà ẹ̀ lóru. Bọ̀ mi ò rò pé gbogbo ibi náà ti ń ṣe. Ó ní àwọn dùn kan táwọn oníṣẹ̀ṣe máa ń ṣe tó máa sọ wípé ṣọ́ọ̀ṣì kankan ò gbọ́dọ̀ lùlù. Yàtọ̀ sí ìlú tí wọ́n yẹn nìkan. Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà máa lo against yín. Ẹ di àlàáfíà nínú òfin Nàìjíríà. Anything tó bá ti ń ṣe tó bá ti ń di àlàáfíà ẹlòmíì lọ́wọ́ ẹ ò gbọ́dọ̀ ṣe. Ṣebí gbogbo yín ṣebí nínú ẹ̀yin aláwo ṣe bẹ́ẹ̀ kàwé náà. Nígbà tí mi fẹ́ lọ síbi iṣẹ́ mi láàárọ̀ tẹ́ sọ pé ẹ ṣèdè. Ó tún ní àwọn ọdún kan náà tẹ́ máa ń ṣe tẹ́ máa tó igi sọ́nà lọ rẹpẹtẹ. Anybody tó bá ti fẹ́ kọjá ìbá jẹ́ Kristẹni ìbá jẹ́ Mùsùlùmí ẹ máa gbowó lọ́wọ́ ẹ̀. Ẹni tí pásítọ̀ ẹ ti sọ fún ìsìn pé o gbọ́dọ̀ fún eléégún lówó ẹ máa nà lẹ́gbẹ̀ẹ́ títì àbẹ máa fọ́mọ́tò ẹ̀ gbogbo kan bẹ́ẹ̀ yẹn ẹ máa lọ modernize ẹ̀ ẹ máa lọ ṣe àtúnṣe sí. Tí ẹ bá ti ń ṣe ọdún yín ọdún eégún yín ọdún kílájolú yín tẹ́ bá ti ń nà ènìyàn àwọn tí ẹ jọ ń ṣe kílájolú àwọn tí ẹ jọ ń ṣe ọdún yẹn tí ẹ mọ̀ nípa kíní ẹni kẹ́ máa nọra yín ẹ má nà àlejò ẹ má nà Kristẹni ẹ má nà Mùsùlùmí ẹ má nà ẹni tó bá yín ṣe wọ́n máa lò against yín. Àwọn nǹkan tí mo sọ yìí ló ń fa ẹ̀ṣẹ̀ ṣe sẹ́yìn o. Àwọn nǹkan wọ̀nyí ni àwọn pásítọ̀ máa pe ọmọ yín sí kọ́nà tó máa sọ fún wọn wípé sí àwọn bàbá yín tó ń pa èèyàn yẹn lẹ fẹ́ máa tẹ̀lé sí àwọn bàbá yín tó ń fèèyàn rúbọ sí àwọn bàbá yín tó jẹ́ wípé tó bá ti ń sọdún sọ́nà máa ń nà èèyàn kiri yẹn gbogbo àwọn ẹ̀kọ́ yẹn ló ń kó sétí àwọn ọmọ yín ẹ lọ modernize ẹ̀. You need to modernize it. Ó dá mi lójú pé kì í ṣe ilé tí bàbá yín kọ́ lẹ́yìn lẹ́sìn ń gbé. Nígbà tí ẹ ò bá ti lè lo ilé tí bàbá yín kọ́ definitely àwọn nǹkan mi wà tí bàbá yín ṣe tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ correct. Láyé ìgbà àwọn bàbá yín wọ́n ń gbé ẹsẹ̀ ọba ìlú máa ń gbé ẹsẹ̀ lé obìnrin ṣeré ni ọba tó bá dán wò ní sí ẹ̀wọ̀n ló máa kú sí. Ní ayé àwọn bàbá wa ọba tó bá rí obìnrin wọn máa gbẹ́sẹ̀ lé á lóun gbẹ́sẹ̀ lé wọn ò bí ọba kan kú ìsìn kó gbẹ́sẹ̀ lé ìyàwó líyàwó ó máa sùn sẹ́wọ̀n. Gbogbo kíní gbọ́dọ̀ wà modernize. If you don't modernize this, they will be using it against you. Àwọn point tí mo yọ jáde yìí ẹ lọ ṣiṣẹ́ lé lórí. Inú mi dẹ̀ dùn nígbà tí mo rí àwọn ìjọ kan lọ́jọ́ mẹ́ta wọ́n pè wọ́n ní ìjọ Ọ̀rúnmìlà wọ́n fẹ́ ṣètò òkú èèyàn kan wọ́n gbé jáde. Yes bó ṣe yẹ kó rí nìyẹn. Bí àwọn Kristẹni bá fẹ́ ṣe òkú wọn ojú gbogbo aná máa ti sín. Táwọn Mùsùlùmí bá fẹ́ ṣe òkú wọn ojú gbogbo aná máa ti sín. Kí ló fà tẹ́ bá fẹ́ ṣe òkú títí yín tẹ́ máa ṣèdè. Kí lẹ́ ń ṣe nínú ìṣèdè tẹ́ máa ń ṣe yìí. Ẹni tí tó bá ti bọ́ sókùnkùn wáyé máa sọ̀rọ̀ ìsọkúsọ nípa kíní yẹn. So go and work on it. So àmọ̀ràn tí fẹ́ gba ẹ̀yin oníṣẹ̀ṣe nìyẹn. So tẹ́ bá rí gbogbo ọ̀rọ̀ tí mo sọ látàárọ̀ ẹ máa rí wípé mi ò sí nínú ìjọ kankan. Òtítọ́ lèmi wà lórí ẹ̀ o. Mi ò gbé sẹ́yìn anybody o. Mi ò ṣiṣẹ́ fún ìjọ kankan o. Gbogbo àgbáyé ni mo ṣiṣẹ́ fún. Gbogbo àgbáyé pátá. Kí n wà okay láyé ara mi, kó wà okay láyé ara, kí Mùsùlùmí wà okay, kí Kristẹni wà okay, kí babaláwo wà okay. Kẹ́nìkan má dẹ nìkan lọ́wọ́. Kólúkálùkù ń ṣe nǹkan tó gbàgbọ́ nínú ẹ̀. That is it. The last program for today is about Kola Olotu and Jaki Agbalagba Oye. Baba Kola Olotu àti Jaki Agbalagba Oye side up papa. Òṣùpá Saidi ọba orin wọn mo bẹ̀ yín ni
ẹ dáríjì bàbá yẹn. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé tí ènìyàn bá ti ń dàgbà wọ́n máa ń di ọmọ kékeré ni. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú wọ́n sọ̀rọ̀ kan. Mo dẹ̀ rí nínú pọ́ìntì wọn wípé nǹkan tó ń dùn wọ́n ni wípé ẹ̀tọ́ tó yẹ kẹ́ fún àwọn ẹ lọ fún ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel. Ìdí tó fi jókòó ìhà tó kọ sí yín àwọn yẹn wọn kọ ìhà tó tó bẹ́ẹ̀ sí yín. Nǹkan tó kàn nídìí ni wọ́n nídìí tọrẹ àánú lọ́wọ́ yín Jàkí àgbàlagbà oyè. Bọ́mọdé bá ṣe bí ọmọdé àgbà ń ṣe bí àgbà. Ẹ ò ní ìdàtí fún bàbá Kọ́lá Olóòtú lésì. Tó bá yẹ pé èmi lẹ́yìn ni mo máa ta wọ́n lọ́rẹ ni. Torí bọ́n ṣe sọ síta yẹn ló dáa. Bí wọ́n bá gbé sínú tó wọ́n bá sọ síta ẹ ò ní mọ̀. Sẹ́rí tí nǹkan bá wà nínú èèyàn téèyàn bá sọ síta nígbà míì ó wúlò. Tí bàbá yẹn ò bá sọ nǹkan tó sọ yẹn síta, ojú tẹ́ máa fi wo bàbá yẹn tẹ́lẹ̀ ojú èèyàn kan tó jẹ́ wípé tẹ́ bá wà lọ́dọ̀ ẹ̀ pé kò séwu fún yín ni. Ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ń sọ síta yìí èyí fi hàn wípé wọ́n nífẹ̀ẹ́ yín, wọn ò lè gbé sínú. Nǹkan tó dùn wọ́n ni wọ́n sọ wípé ṣebí asáẹ̀rí ẹ gbé jẹ́lì fún àwọn kan, àwa tí a jọ ń ṣe gbátajọ ń ṣàwò nígbà yẹn sáà fún wa ní nǹkan kan. Wọ́n ti sọ ọ̀kan tí wọ́n fẹ́. Ilé ìtẹ́sọ pé kán lọ fọ́lò wọn yẹn wọn ò ní ìdàtí wọn fọ́lò wọn. Mo máa kọrin yín méjì. Sáré wá wo ìtànà ògo 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 Olúwa ni ògo tí mò ń wí ìtàn débi pé jẹ́ntànà tó dọ̀nà ń go mọ́lẹ̀ tó kò sí èèyàn tó máa lóhun ò mọ̀ ṣùpá tàbárẹ́ ni tó sọ pé òun ò mọ̀ ṣùpá ẹ̀yẹn fi sílẹ̀ bóyá inú olè ló ń gbé o ẹ̀yẹn fi sílẹ̀ bóyá ní ìyẹn ò jáde rí tó bá jẹ́ kó di jáde àti rogo òṣùpá o ó pọ̀. Ẹ dáríjì bàbá yẹn. Bí Barrister bá rò lọ́kàn pé òun fẹ́ fi yín jẹ ọba akọrin, tí ẹ ò bá wúlò, tí ẹ ò bá mọrin kọ, ẹ ò lè di ọba akọrin. Adé tí wọ́n gbé dé yín lóyún kò ní mínì. Ọba akọrin ti wà nínú ẹ̀jẹ̀ lọ́ba yẹn wà kì í ṣe orí. Ìdí nìyẹn tí mo fi sọ fáwọn èèyàn wípé àwọn adé eléyìí kò ní mínì fèmí. Nǹkan tó ń pè ní ọba àgbáyé ibi bíi ló wà. Kì í ṣe adé àwọn eléyìí dìsáínà lásán ni. Gbogbo àgbáyé àfẹn tó bá fẹ́ ṣàbòsí nìkan ló máa sọ wípé o ò mọrin kọ. Wọ́n a ní kò sí Jàkí Saheed ò pé méjì tàbá ń sọ̀rọ̀ nípa orin. Wọ́n ti pè mí pé kí wá kọrin kí ọba mú lọ. Wọ́n ti pè mí pé kí wá kí ìjòyè mú jẹ́. Wọ́n ti pè mí pé kí wá kọrin kí ọba mú lọ. Wọ́n ti pè mí pé kí wá kí ìjòyè mú jẹ́. Tí bá ń pèdè ló já wọn tó mọ̀ yìí ní ke orin yé. Tí bá ń pèdè ló já wọn tó mọ̀ yìí ní padà. Wọ́n ló sùpà ló yẹ ká fi ja kọrin ọba. Mo fara kí mo dáhùn lóhùn. Bó jẹ́ tí ká kọrin ọba mo ń kọrin ọba. Bó jẹ́ tí ká kọrin oyè mo kọrin oyè. Bó jẹ́ tí ká kọrin owó mo kọrin owó. Àfàìjọba mo ń jẹ̀bà. Ilé ayé sàn mí yẹn dùn jóyè lọ o. Mo nílé lórí o yẹn dùn jóyè lọ. Yé iyì mi pọ̀ sí yẹn dùn jóyè lọ. Òbò mi pọ̀ sí yẹn. Holy Center Amality. Jàkí àgbàlagbà oyè. Fọwọ́ wọnú fi yèdénú. Mi ì fẹ́ kẹ́ bá bàbá yẹn fa ní tìmọ̀. Bàbá Kọ́lá Olóòtú Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀ ní rí dààmú o ẹ̀ ní rí pọ́njú. Èmi ò blame yín o pé ẹ sọ ọkọ tó wà nínú yín síta. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé ẹni tí a rán sí oníkánukún ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní àjùmọ̀bí kò kọta ẹnu o. Wọ́n lè bí ẹ̀yin èèyàn papọ̀ kó má sa ẹnu yín kó jẹ́ pẹ̀lú mi ló máa lọ sa ẹnu. Ẹni tí a rán oníkánukún sí ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà yìí kò sí ìkọ́ tọ́lọ́run tí ì ṣe fún yín. Wọ́n ní ìtẹ́lọ́rùn ní bàbá ìwà. Bàbá ẹ̀yin náà ẹ má bínú
ṣùgbọ́n ó kù díẹ̀ káàtó. Gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ tí wọ́n follow bàbá ẹ lọ follow bàbá padà. Tó bá yẹ pé bàbá wa kọ́ ló ṣe irú kan bẹ́ẹ̀ yẹn fún wa, ṣé a máa wá pa ni àbá máa wá bàjá? No, àgbàlagbà ni bàbá yẹn, ẹ jẹ́ ká respect wọn. Mo fẹ́ ká máa kíyèsí wípé téèyàn bá ti ń dàgbà ó máa padà dọmọdé ni. Mr. Fuji ló bò ṣùgbàjọba, gbogbo ayé gbọ́ inú gbogbo ayé dùn sí. Authority sá ní bàbá o, kò ní sọ̀rọ̀ sáyìdì kókó jẹ́. Wọ́n ní tí bàbá gbadé, ẹ̀gbọ́n náà kí lè fẹ́ dé tí bàbá gbadé. Ta ló jẹ́ gbé náà wojú ẹkùn irọ́ ni? Jákì ó pọ̀, gbàgbé ẹ̀. Ọlọ́run ràn yín lọ́wọ́, ògo yín yẹn túbọ̀ máa farahàn sí. Jọ́, I beg you in the name of God. Ẹ má bàbá Kọ́lá Olótù fa anything mọ́. Ẹ fi sírò wípé tó bá jẹ́ pé bàbá mi nǹkan ló ṣe báyìí fún mi. Tí màá máa bú wọn ni, àbí máa fi wọn sí yẹ̀yẹ́, máa dáríjì wọn náà ni. Ẹ bá wa dáríjì bàbá náà. Ẹ má bá wọn fa anything mọ́. Ẹ bá wa sọ fún àwọn èèyàn padà wípé kán lọ follow bàbá. Ọrùn bàbá Gébú tẹ fẹ́ fún ẹjọ́ ẹ bá wa gbọ́rùn kúrò níbẹ̀, ẹ má bá wa fọ́rùn gan. Jákì má fọ́rùn bàbá Gébú pàjọ. Jákì má fún ọrùn bàbá Gébú pàjọ. Ṣàánú bàbá Gébú. Jọ ṣàánú ẹ̀. Bàbá Gébú. Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí pọ̀njú ó kù díẹ̀ káàtó. Jákì ọ̀rọ̀ yẹn má rojú. Advice mi ni wípé tọ́lọ́ bá bless yín ẹ lè ta bàbá yẹn lọ́rẹ. Nǹkan tó ń fẹ́ lọ́wọ́ yín nìyẹn. That's all. Ìjà ìfẹ́ náà dẹ̀ bá yín jà o. Ìjà ìfẹ́ ni. Yeah. Just love. Ìjà ìfẹ́ ni. Tó bá yẹ pé kò sọ síta tó gbé yín sínú ńkọ́, ẹ ò ní mọ̀. Ẹ dẹ̀ lọ sílé wọn, ẹ dẹ̀ lọ máa jẹ, ẹ dẹ̀ máa ṣe yọ̀tọ̀ mi láì mọ̀ wípé inú ewu lẹ́wà. Ẹni téèyàn bá ṣẹ̀ tó bá sọ síta, very good something. So gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ dáhùn sí ọ̀rọ̀ yẹn, tẹ́ lọ ń sọ̀rọ̀ sí bàbá yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀. Àgbàlagbà ni wọ́n. Kò sí ẹ̀dá tí ò lè sọ̀rọ̀ sọ, kò sí ẹ̀dá tí ò lè ṣe mistake. So Ọlọ́run ràn yín lọ́wọ́, ẹ ní rí dààmú o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó go mí nílẹ̀ Yorùbá. Ẹ má bára yín jà. Ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. Ẹ jẹ́ ká kọ́wọ́ ti President Tinubu kó sì bá tó bá fẹ́ ṣe ní Nàìjíríà, kó do his best and leave the rest. Ẹ jẹ́ ká máa sòtítọ́, ẹ jẹ́ ká máa ṣàánú, ẹ jẹ́ kí ìfẹ́jọba Kristẹni Mùsùlùmí, ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọ̀wọ̀, ẹ má bára wa jà mọ́. Tí Kristẹni bá bá Mùsùlùmí jà, tí Mùsùlùmí bá bá oníṣẹ̀ṣe jà, Yorùbá ló sì ń jà. Yorùbá ló sì ń bára wọn jà o. Kì í ṣe àwọn Arab country ló wá bá wa jà o, Yorùbá ló ń bá Yorùbá jà o. Ẹ jẹ́ ká ronú dáadáa. Yorùbá náà Yorùbá lẹ́wọ̀n kò sóríire ń bẹ̀. Ìfẹ́ là kọjá òfin o, ẹ má jẹ́ kó sọnù rárá. Ẹ̀yin Kristẹni o, ẹ nífẹ̀ẹ́ oníṣẹ̀ṣe. Ìfẹ́ là kọjá òfin o, ẹ má jẹ́ kó sọnù rárá. Jákì àgbàlagbà oyè o, ẹ nífẹ̀ẹ́ Kọ́lá Olóòtú. Ìfẹ́ là kọjá òfin o, ẹ má jẹ́ kó sọnù rárá. Ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ nífẹ̀ẹ́ Mùsùlùmí. Ìfẹ́ là kọjá òfin o, ẹ má jẹ́ kó sọnù rárá. Gbọ́! Kì í ṣẹni tó mọ Bíbélì jù ló máa wọ ìjọba ọ̀run. Kì í ṣẹni tó mọ Kùránì jù ló máa wọ ìjọba ọ̀run. Kì í ṣẹni tó lówó jù ló máa wọ ìjọba ọ̀run. Ẹni tí ìwà ẹ̀ bá dáa nìkan ló máa wọ ìjọba ọ̀run. Gbogbo wa la ó gbèrè òye, gbogbo wa la ó gbèrè, ìbá ṣe rere tàbí ibi òye o, gbogbo wa la ó gbèrè o, ìbá ṣe rere tàbí ibi òye, gbogbo wa la ó gbèrè o. Ẹ jẹ́ kí ìfẹ́ jọba. God bless you. My name again is ADEKUNLE Solomon, aka Talufeku Babagba one before, but now King Solomon for the whole universe. The holy man that knows the secret of Oko and Obas. The only man that can talk truth
to anybody and nothing will happen. If anything happen, many things will spoil. If many things spoil, there will not be solution. Your fourth generation will survive for it. Eriwo, ya. Eriwo, ya. Eriwo, ya. Ayagbo, ayato, ayasoriri. Alawo akubaru, egbọ́dọ̀ tóbi o. Alawo akubaru, egbọ́dọ̀ tóbi o. Alawo akubaru. Ẹ̀yin Olúwa lógo, hallelujah. Ẹ̀yin Olúwa lógo, hallelujah. Ẹ̀yin Olúwa lógo, hallelujah. Ìfẹ́ làkọjá òfin. Olúwa rere nìkan ló máa wọ ìjọba ọ̀run. Bye for now. Ẹ jẹ́ kí ìfẹ́ jọba. Ẹ jẹ́ kó gun omi. God bless you all. Thank you.